Africa Content TV. Ìṣìyìn ó là ọmọ ní là tí wọ́n ti ṣe rẹ́kọ̀dì sílẹ̀ tó bá sọ pé béèyàn bá sọ fún ẹ pé béèyàn bá bú ẹ ló bá ní kò ní dáa fún ẹ àkọ́kọ́ wọlé láti rí ilé kan lẹ́sẹ̀ ṣé o ṣe dáadáa tó bá ti wà convince nínú ara ẹ pé o ṣe dáadáa ní tóun sọ yẹn tí ẹ ló sọ ìwọ yìí padà sílẹ̀ pé èmi ní lágbájá ọmọ lágbájá ọmọ ṣe dáadáa máa continue láti máa ṣe dáadáa nítorí fi ṣe onílé ẹni láti bá ẹ jà ẹni tí ò ṣeré fọmọ tí ò ṣe dáadáa fọmọ òun ló máa bí ẹ question ṣòun ṣe dáadáa wo ó wà wájú gbogbo àwọn tó tẹ̀lé ẹ wo bó ṣe jẹ́ sísẹ̀ ń tẹ̀lé táwọn ọmọ tiwọn náà tó ń ṣoríire ikọ̀ òní ṣẹ́rú ara wọn ní gbogbo wa àwọn onílẹ̀ wọn máa ṣubú lórí ẹlẹ́rìí náà lé wa ní bó ṣe máa rí nìyẹn that's it ẹ ṣe. ìdájú báyìí ó ṣe gbọ́dọ̀ dáná bóyá ní bá sun àrùn gbà àwọn ọmọ ẹ̀ ní láìpẹ́ wọn ní ìmọ̀ àdúgbò ẹ̀ tẹ̀ fún lárí wọn bí wọ́n ṣe distinguish ara wọn wọ́n ṣe ra wọn wọ́n ṣe ra wọn dáadáa ìdání ìdílé yẹn ìyẹn tó ẹ fi báyọ̀ jà má fi nǹkan mi báyọ̀ jà bí wọ́n bá ń bẹ̀ jà bójú kúrò nípa náà ti ṣe dáadáa fún ẹ púpọ̀ náà àwọn tẹ̀rí tán lówó lọ́wọ́ yẹn wọn ò fọwọ́ náà wọn ní ìwé débi tí ọmọ wọn tó máa mọ value nǹkan tó ń jẹ́ education ìjà àdúgbò náà ọlọ́run tí yóò jẹ́ ká fi ọwọ́ mẹ́wàá ká fi jẹun tá a rí tọmọ rẹ̀ àwọn ọmọ náà tá a ṣe fún yẹn ọlọ́run àdékáwọn náà kọ́ lè ṣe dáadáa fúnra wọn kọ́ lè ṣe dáadáa fọ́mọ jù bẹ́ẹ̀ náà lọ. torí ọmọ la ṣe wá torí ọmọ la ṣe wá o ẹni tọ́lọ́hún ẹni ọlọ́run fún lọ́mọ dáadáa torí ọmọ la ṣe wá ìrì àkárí fàwa tó kù torí ọmọ la ṣe wá. Lámilékan Gaji Lámilékan fọmọ yọ ó máa kú oríire first class ló bá jáde Ìdírísù ọmọdé jọ wo ó kú oríire Ìjẹ̀bú má bá ẹ yọ Ọlámilékan gẹ́gẹ́ bí ààyè mi olórí ọmọọba Akílẹ̀ Ìjẹ̀bú lórúkọ Àwùjalẹ̀ àti Ìjẹ̀bú lápapọ̀ gbogbo wa ló ń kí ẹ ó kú oríire ọmọdé jọ Ọlásojú ní kí ẹ Ṣọ̀tìrẹ̀ ní kí ẹ Ṣọ̀tì ní kí ẹ. ọmọ wọn lọ máa wá sílẹ̀ ní òye yìí náà máa wà lẹ́gbẹ̀ẹ́ èmi máa wà lẹ́gbẹ̀ẹ́. ìwọ dúró. lórí ọmọba káfàdà. Òun náà ya ọmọ kéésì àbáyọ. Tony.
Not this white. Not your finger. Finger. Ọlá mi Lekan. O lè ló máa pè mí lánàá ò pé. Àbọ̀ olóyè ni. Bóyá Gaji bọ́ síbí. Àwọn bàbá àbọ̀ Báyọ̀. Mo ń bọ̀ bàjẹ́ sáré báyìí. Mo náà bẹ̀rẹ̀ wo bí. Tó bá ti wọlé wà á bọ́ síbẹ̀ yẹn. Èmi náà ń bọ̀. Ṣé fídíò? ìlú àgílẹ̀ sọ̀rọ̀. Bọ́bí. Láàmì Lekan. Ìlú lọ́bì alága. Oh, okay. Bíkíbíkí. Mo ti bá wọn. Last one ti yà. Something. Okay. Oya fẹ́ mi máa bọ̀. Aláyé ọmọ mi dà. Gaji èrè lọ́lọ́jà jẹ́. Gaji o èrè lọ́lọ́jà jẹ́. Ó ti jèrè. Orin tí mo fi jí nìyẹn. Ọmọ ṣé tirẹ̀. Happy birthday, àbá mi. Mo kí ẹ sórí. Irọ́ ni. Ilé kù. Bàbá mi yọ. I record brief moment here for maybe 1 minute, 60 seconds. The University of Oxfordshire has been awarded the degree of Bachelor of Arts with first class honor. Always remember this. Not just Bachelor of Arts, Bachelor of Arts with first class honors. That's the reason why everybody were here. We're here not just to celebrate you being a degree holder, but because you added these honors, first class honors, having followed an approved program in business administration. This should be your watchword.